Money Awanita, Tarawa, Shaun, Jackie. What is it? Òṣùpá Saheed don be. I don't sule iṣẹ́. Ọlọ́ládèmí Àṣàkẹ́ òun gbà tí wọ́n ní àti gbogbo ọmọ Yorùbá látàrí àwọn nǹkan tó ṣe ìyẹn lẹ́yìn ìgbà tó dé sílùú Nàìjíríà láti ìlú Amẹ́ríkà fún December ń play gbogbo fídíò Àṣàkẹ́ fún yín gbogbo ìgbà tó lọ sí Ilé-Ifẹ̀ tó fi lọ bá Ọ̀ọ̀nìrìṣà àti Ilé-Ifẹ̀ ìyẹn ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kódà ó tún kọrin fún bàbá èèyàn nínú ààfin tí n bá play fídíò yìí tán wọn ń tún mú ìgbà tó tún wà tó tún lè ti ọba orin èèyàn Saheed Òṣùpá ó dọ̀bálẹ̀ tán gbalaja èèyàn fún Ọ̀ọ̀nìrìṣà àti Ilé-Ifẹ̀ ni ṣe mọ̀ pé àwọn èèyàn wò pé ọba aládé ni ó nọ́mà bí Àṣàkẹ́ bó ṣe dọ̀bálẹ̀ èèyàn fún Ọ̀ọ̀nì ti Ilé-Ifẹ̀ ṣùgbọ́n tí n bá tún sọ fún yín pé ìgbà tí Àṣàkẹ́ tó tún pàdé bàbá ńlá èèyàn King Dr. Saheed Òṣùpá ó tún nà gbalaja náà mọ̀ ni gbogbo ẹ̀ ní ìyọ́ fún yín yín tí wọ́n á mú fídíò Ọlámídé fún yín Ọlámídé Bàdóò ẹ mọ̀ pé Àṣàkẹ́ àti Ọlámídé Bàdóò wọ́n jọ wà pọ̀ ni tá a bá ń sọ̀rọ̀ ẹni tó gbé Àṣàkẹ́ lọ́wọ́ sókè Bàdóò ni ṣùgbọ́n ẹ jẹ́ wá máa mú ní sẹ́lẹ́ńṣẹ́ kí n máa yọ́ fún yín yọ́ fún yín inú yín ó dùn ẹ̀yin gan ẹ wò pé ẹ ti mọ̀ bá a ṣe máa ń ṣe àmọ́ gbé yín débẹ̀ àmọ́ mú yín tán bó ṣe ń lọ níkànnì ayélujára náà ni níbo ni ká ti bẹ̀rẹ̀ náà ẹ jẹ́ àkọ́kọ́ yọ wá eyín ìgbà tí Àṣàkẹ́ tó wà lóye ìyùnú tó lọ sínú ọgbà Fẹ́mi èèyàn ọba yunifásitì lẹ́yìn ìgbà tí kó tó dípò lọ sí inú yunifásitì gan kó tó dípò lọ sínú OAU gangan gbogbo yín náà lè mọ̀ pé àìdélé ọba ká má kọ́ba Àṣàkẹ́ ó kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ ọba ẹ já wo pàfọ́mánsì ẹ̀ lọ́dọ̀ ọba wọ́n padà bọ̀ ẹ kọ́kọ́ wọlé iná. Mi ò bóyá ẹ̀rù ló ń bà mí àbí mi ló ń dùn màá tún kí kábíyèsí bí. Àbọ̀rọ̀ dákọ̀ orin yẹn á dàbí ìgbà tó jẹ́ kí èmi nìkan ni mo fẹ́ ká kọ sí mo fẹ́ kọ́ ní tí gbogbo á lè jọ kọ ṣé wọn bá mi kọ́. Kí là ń Money. Wetin you love o, no be wetin I love o. Wetin I love I go do am with my heart o. Orin náà lẹ ti rí irú performance yìí tí Àṣàkẹ́ Ọlọ́ládèmí Àṣàkẹ́ tó ṣe fún èyí bàbá nínú ààfin. Ẹ jẹ́ wo ìgbà tí Ọlọ́ládèmí Àṣàkẹ́ tó padà sílùú Èkó tó wá pàdé ọba orin èèyàn King Dr. Saheed. Èmi Òṣùpá Saheed èmi Òṣùpá Saheed if I dey play my music gbàsíkẹ́lẹ́lẹ́ ẹ̀míjà pọ̀ lọ́rọ̀ ń play eyín ibi tí Àṣàkẹ́ tó ti dọ̀bálẹ̀ tán pátápátá ó nà gbalaja eyín fún King Dr. Saheed Òṣùpá ìgbà tó pàdé ẹ̀ lójú agbo ẹ̀ tún wá mọ tó ṣe tó tún ya àwọn èèyàn lẹ́nu ńṣe ló sáré di ẹni tó ń gbègbè fún King Dr. Saheed Òṣùpá bí Dr. Saheed Òṣùpá ṣe ń jùlẹ̀ ló ń bá gbé ẹjẹ́ àtúnjọ wò ó bó ṣe ń lọ náà là ń tẹ̀lé ẹ má gbàgbé ẹ subscribe ní ìṣòro YouTube channel wa kẹwàá má gbàgbé ẹ share fídíò náà tí n bá tún ti yọ̀yàn wá tán ẹ jẹ́ kákọ́ tó ẹni gbé ń débẹ̀ èso níbẹ̀. Olórí tàbí ṣe olùkúrò lọ́rùn wa. Àjàká.
máa fẹ́ lọ sí ọ̀gá gbogbo lọ́rùn wá. Barusa ti wá. Please, I need you guys to make some noise for me, for legend. Ọlọ́lábìnrin Àṣàkẹ́ ẹ wò bó ṣe dọ̀gbálẹ̀ tán gbalaja mo ti kó ń lọ yẹn ná ẹ jẹ́ n sáré tà kí n tó sáré yọ fún yín èèyàn ìgbà tí Ọlámídé gangan eléyìí tó jẹ́ ọ̀gá Àṣàkẹ́ tó padà míì tí èèyàn ọba orin King Dr. Saheed Òṣùpá ẹ wo December yìí ó máa dùn ó máa lárin ni ó tiẹ̀ ti ń dùn ó ti ń lárin ni ní inú ilé gangan ni Ọlámídé Bàdóò ló ti pàdé King Dr. Saheed Òṣùpá ẹ jẹ́ ká tún jọ ohun táwọn náà tó sọ òun náà tó ṣe kí ni ó tún ra ọbọ orin tún ra yọ́lẹ̀ ẹ ti mọ̀ pọ̀ bó orin gbogbo ibi tó bá ti ká mi báyìí orin ń bẹ ẹ́ níkùn mi orin ń bẹ ẹ́ níkùn mi kí n tún máa lọ ẹ já tún jọ gbọ́ ẹ jẹ́ ìgbóhùn débẹ̀ ẹ gbọ́n tí wọ́n jọ sọ. I don't Sule iṣẹ́ yẹn. Remember when I was nobody. I didn't forget about The going was rough and tough. I remember when I was nobody. I never thought I would be somebody. Mo ń sunkún pé mi ò ní bàtà. Àyàfi pápá rẹ̀ ni mo lẹ́sẹ̀. Ọmọ ìyá mi. Tabarẹ́ ní tó lọ lọ́run ò ṣe tóun bá fẹ́ ẹni kó lọ sọ síbi tù kó lọ fojú ló jẹ́ ààrẹ ni tí wọ́n ti gé lẹ́sẹ̀ tí wọ́n ti gé lápá ààrẹ ni tó ti gún rẹ̀ tí wọ́n ti dájọ́ kú wọ́n lè mọ̀ pé èèyàn White Party ilé sí King Dr. Saheed Òṣùpá tó ṣe gbogbo àwọn ènìyàn ni wọ́n lu bẹ̀ pa ẹ wò mo tún ti kú ọ̀mẹ́ yẹn náà ẹ já sọ̀rọ̀ nípa Ọlọ́lábìnrin Àṣàkẹ́ èèyàn òun àti Bàdóòsà ẹ wo ohun tí mo mú wá fún yín gbogbo àwọn ènìyàn ní ẹ ti ń sọ níkànnì ayélujára pé mẹ́tàí Ọlọ́ládé ṣe tó dọ̀bálẹ̀ fún King Dr. Saheed Òṣùpá wọ́n ní kódà àwọn láìkì ẹ̀ pé ó tún tiẹ̀ tún ti wá gbà yìí sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò wò pé àtọ́ pẹ́ lómi yóò kàn bóyá yóò kàn mẹ́wọ́ pé kóun bá King Dr. Saheed Òṣùpá kó bàbá wọ́ látàrí pé ṣe mọ̀ pé owó ó máa ń wá pẹ̀lú gbéraga ni ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ó dọ̀bálẹ̀ tán àjẹ́ pé Ọlámídé Bàdóò gan ṣe mọ̀ pé tí a bá sì ń sọ pé nínú àwọn òṣèré orí ìtàgé àwọn olórin gbajúgbajà tí ò ní gbéraga Ọlámídé Bàdóò náà kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn ó ṣeé ṣe kó jẹ́ pé ara Ọlámídé ló ti kọ irú àṣà bẹ́ẹ̀ ẹ̀rọ olùfẹ́ wa tó bá jẹ́gbà àkọ́kọ́ tẹ́yìn wọn ẹjọ́ bá tẹ subscribe button ikọ̀ ẹ̀kọ́ nǹkan rẹ̀ ló ń wọlé tọ̀ wá ẹ ṣíà fídíò kẹ́ subscribe àtúnrí iná.